amóhùnmáwòrán Nigbati àṣà wa èdè wa akínyìn gbogbo ibi tí ẹ ti ń wà pátápátá akínyìn ṣàlàáfíà ni ṣó ń dùn akí gbogbo yín o ẹ̀yin tí orí Star Times ní Nàìjíríà ń bí lẹ́kọ̀ọ́ nìbàdàn lẹ́kìtì nílọrin káàkiri akínyìn ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára náwọn ìlú ńláńlá wọn ìlú ńláńlá ẹmọra agbègbè yín káàkiri Nigbati náà ni àṣà wa èdè wa ètò àgbààgbà náà ni òun la tún mú wá sí ojú àwòrán yín ẹ mọ̀ bá ṣe ń ṣe káàkiri tí à ń lọ sí ọ̀dọ̀ bàbá àtàwọn màmá tí wọ́n ti gbé ìṣe àti àṣà tí wọ́n ti gbé lárugẹ tí wọ́n ti ṣe iṣẹ́ takuntakun wọn là ń lọ sọ́dọ̀ wọn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run à ń lè ká tán bàbá tí Amiyu onílù kí n sọ ní adé bàbá wa Fasco Tájò nírọ̀ ó pàtàn wọn nílùú káàkiri a ṣe ń ba ládùúgbò àdẹ̀kú bẹ́ẹ̀ ṣe ń fi ìfẹ́ hàn sí wa ètò àgbàgbà tá à ń lọ káàkiri fún yìí a fi ń mọ bọ́n bàbá wa ṣe lo ìgbésí ayé wọn ni torí pé lóòótọ́ pé ògo wọn lè máa tàn bí ògo tàwọn tọ̀gá wọn tí gbogbo wa mọ̀ àmọ́ wọn náà ṣiṣẹ́ tí ò bá dẹ̀ sàn wọn kò sàn wọn ọ̀gá wọn òun la ṣe lọ ń bá wọn mo dẹ̀ dúpẹ́ bá ṣe ń múnú gbogbo wọn dùn tá à ń pè wọ́n tá à ń fún ránṣẹ́ sí wọn ètò yóò bá ń pẹ́ àfi ń bẹ́ nìkan kọjá àbí pé a fi ń rẹ́sẹ̀ nìkankan àmọ́ bàbá wa náà ní ìtàn lóríṣiríṣi tó fẹ́ sọ ẹ̀ẹ́dẹ́ kájẹ́ kó sọ kó lè wúlò fáwa náà ẹ̀yin tó bá dé ṣe túnṣe náà ẹ jẹ́ àtúnṣe òun ló dálé lórí àwọn òyájú sẹ́nì kankan àmọ́ bàbá wa yìí ẹ jẹ́ àgbé wọn síta ìta bá lè dìmú ká dìmú bẹ́ẹ̀ Gbénga ọmọ nìtàn bàbá wa bí pẹ̀lú mi lẹ́nìkan ní bàjẹ́ pẹ̀lú Sunday ayé ọba oníṣẹ̀gẹ́ bàbá àwọn ìlàrọ̀ náà wà méjì rẹ náà ni mo tún ti dé a tún ti fẹ́ gbéra a tún ti fẹ́ yà sí ẹbí Chief Commander Ebenezer Obey ibẹ̀ la fẹ́ yà sí báyìí nǹkan náà wọn Elegbe bàbá ọ̀dọ̀ wọn la wà lẹ́ni a tún fọ́ sí wẹ́wẹ́ fún yín tún gbádùn ara yín ẹ má dìde ẹ dẹ̀ bá mú nǹkan tó le kò ní bàjẹ́ bàbá o mo kí yín sà. ó darí ẹ káàbọ̀. sálàáfíà ni sà. àlàáfíà mi àkókò wà. àdúgbò Ọlọ́run àlàáfíà wà. bá mi AKin Atoki. bẹ́ẹ̀ni kò pẹ́ méjì. kò ní bàjẹ́ bàbá ṣé kí ní kẹ́ fún orin wọlé fún àwọn olólùfẹ́ yín káàkiri tó ti ń béèrè yín ni. ẹ wá o. I'm not a free singer o. ok tẹ bá fẹ́ kàn ní kọ́ wàá gbà kán náà wàá fi nǹkan ránṣẹ́ sí yín àyíbò ni àwọn ọlọ́kùnrin ní ká wá bá yín ẹ fóun yẹn wọlé bàbá kẹ bá mi kọ́ olólùfẹ́ yín gbẹ̀yìn lẹ́wà ń bí lẹ́wà láyé lẹ́wà láàyè. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ kú ilé o ẹ kú ilé o ẹ kú ilé o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ kú ilé o. bàbá ẹ bá mi káwọn olólùfẹ́ yín káàkiri tí wọ́n wá yín tí wọ́n ní wọ́n fẹ́ gbọ́ látọ̀dọ̀ yín ń gbé ọ̀hún mọ̀ pé ó ní méjì mẹ́ta tó wọ́n tún gbọ́ lẹ́nu yín náà ẹ bá mi kí gbogbo wọn. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ fẹ́ gbọ́ látọ̀dọ̀ mi káàkiri àgbáyé pátápátá mo kí yín o ẹ kú ilé ẹ kú ìjókòó ẹ máa kọ́mọ bá a ká lọ. ẹ máa bá a ká lọ. ẹ ṣe bàbá abẹ́jà mú pápápá torí ṣàmọ̀ kébi tá bá ti wà pẹ̀lú ẹ̀yin bàbá báyìí ibi tá a máa fẹ́ yà máa ń tó méjì mẹ́ta mo dàbọ̀ fẹ́ kàn ara lé wa náà kọ́ lè gbádùn wa dáadáa. bàbá ẹ bá mi dárúkọ yín fún àgbà ńlá yín sà kẹtùn wá bá mi kí àwọn ìlú yín gangan ibi tí ẹ ti ṣẹ̀wá gangan kẹtùn bá mi kí wọn lédè tí wọ́n gangan tó yé wọn sà. orúkọ tèmi ni Akínbóyèké ọmọ Atóki tí gbogbo èèyàn mọ̀ sí AKin Atoki ọmọ ìlú Ìjẹ̀rò Arárọ̀mí Ìjẹ̀rò Èkìtì ni mí. Arárọ̀mí Ìjẹ̀rò Èkìtì ṣe gbédè ṣẹlẹ̀ fèdè kí wọ́n ó yá wọ́n wò yín ó yá wọ́n wò yín wọ́n wò yín. mo gbédè kété ara ilé kété ọmọ olómi ìhọ́ra o ọmọ kí yín o wọn kí yín ní mẹ́rin bẹ́fà ní mẹ́rin méje bẹ́jọ wọn kí yín ìyẹn bá mi ká lọ. ẹ ṣeun bàbá ní ṣókí ń pa bàbá àti màmá yín ẹ jẹ́ àmọ́ wọn ta ni wọ́n iṣẹ́ wo ló ń ṣe ṣọ́ọ̀ṣì wà láyé ní ṣókí káyà síbẹ̀ náà sà. bàbá mi sì wà láyé ọmọ ọdún
100 ọdún àti 9 ni wọ́n báyìí wọ́n dẹ̀ ti wà láyé wọ́n sì ń jẹun. bàbá ṣe ń mú kọ. nípa ti iṣẹ́ eré tí mò ń ṣe ọwọ́ wọn ni mo ti torí bàbá mi kọrin wọ́n dẹ̀ ń lùlù láyé ìgbà yẹn mo dẹ̀ máa ń bá wọn lọ. nígbà yẹn eré ìlú ìbílẹ̀ ni o tí màá mú ìrùkẹ̀rẹ̀ màá báyìí sí ijó wọn á tún máa náwó fún mi mo wà kékeré owó tí mò ń pa gan-an inú bàbá mi máa ń dùn mí wọn à ní sọ pé kí n lọ jó èmi fúnra mi wà múrùkẹ̀rẹ̀ sí màmá jó tí bàbá mi bá ń lòlù ìdí nìyẹn tí yẹ pé tí iṣẹ́ eré yẹn fi wà lára mi. inú ẹ̀jẹ̀ ló wà. ó ti wà nínú. ẹja àdọ́dọ̀ ìyá wa ń kọ́. màmá mi ti kú. màmá mi ti kú ìyá rere ìyá tó dáa. ṣé ìyá náà bá yín ṣe wọ́n bá yín jó náà ní àbí. ẹ̀rọ màmá mi ò ráyè gbogbo yẹn wọ́n wà lé wọn aṣọ oúnjẹ fún wa. wọ́n ń ṣètò. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́. níbo lẹ́wà ti ṣe kékeré yín ṣé Èkìtì náà ni àbí ìlú Èkó ẹ jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé yín sí. láti Èkìtì mo ti bẹ̀rẹ̀ ìgbésí ayé mi ni mo ṣe kékeré mo lọ primary school mo lọ secondary school Èkìtì secondary school seminary primary school àárọ̀ méjì tí mo ti ṣe lọ sí primary school mo wá lọ sí community secondary school sí ní Òsì Èkìtì but from 3 mo ti wá sẹ́kọ̀ọ́ mo wà lẹ́kọ̀ọ́. kí ni ìdí tẹ́ fi wá sẹ́kọ̀ọ́. èmi pẹ̀lú mo ṣeré lọ sí Adó Èkìtì níjọ́ kan so mo wá dé sílé àbúrò bàbá mi tó wà ń bẹ̀ ọlọ́pàá ní àbúrò bàbá mi so mo wá lọ́rẹ́ kan ń bẹ̀ a wà lọ́rí dé ni o mo wá lọ́rẹ́ kan nínú ilé yẹn ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi yẹn wá ní mọ́tò B2 ó jẹ́ ra B2 nurse ni ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi ọkùnrin ni so wá fún ọ̀rẹ́ mi yẹn ní kọ́kọ́rọ́ pé kó fọ mọ́tò dèhùn ó fẹsẹ̀ rìn lọ bí iṣẹ́ ọ̀rẹ́ mi yẹn wá bá mi nínú ilé pé bọ̀dá mú kọ́kọ́rọ́ mọ́tò fún un pé ṣé mo mọ mọ́tò wà àmọ́ ní mo mọ́tò mi dẹ̀ wá mọ́tò rí o tó wẹ̀ ní wà ní mi mo ti kó sínú mọ́tò nìyẹn. láì wá mọ́tò rí. àti mo bí pé mo máa bá bàbá mi travel mo ti rí bí àwọn driver àwọn iwájú àti wọn sọ bá sábà jókòó sí so mo ti ọgbọ́n wo bí àwọn driver yẹn ṣe. àmọ́ ẹ̀ ń wárí kẹ́ jókòó síbẹ̀. mi ò wárí so mo ṣá start mọ́tò yẹn mo mú fẹ̀síwájú ìjà wa yẹn ni ó ń lọ ọ̀rẹ́ mi yẹn náà ẹ dùn pé mo má bá a ṣe gbé mọ́tò yẹn àtún á dúró ní Adó nìkan. láì wá mọ́tò rí. Ọlọ́run Olódùmarè. kò sí mọ́tò lọ́nà ni. mọ́tò wà lọ́nà à ń yà fún wọn mò ń yà fún wọn mo ṣe rí i pé ó ń mú ìfúnma ẹ̀ mo kàn tún lẹ̀ mọ́ ìyẹn Èkìtì ni adé ìyẹn Èkìtì mo tún lẹ̀ mọ́ Ìgèdè Èkìtì so Ìgèdè yẹn mo ti rí bí tí mo ti máa tán torí mi lè reverse mo á tán àtúnpadà ibi tí nǹkan tí máa ṣẹlẹ̀ ní adé ìyẹn padà níwájú general hospital yìí ìṣẹ́lá kan ńlá kan yọ ni so instead kí n rọra yà fún mo kàn yíwọ́ ni mo wá bọ́ sí gọ́tà tó ẹ̀ ló dẹ̀ wá ń di mi tó ẹ̀ ló wá ń di ọ̀rẹ́ mi mọ́tò ti bàjẹ́ Ọlọ́run ló ní kí ọ̀rẹ́ àǹtí mi kan wá ọmọ family wa kan wọ́n ti ṣaláìsí Veronica ni wọ́n lórúkọ wọn ló rí mo pè pé àǹtí ó dẹ̀ ṣiṣẹ́ ní hospital yẹn lọ́rọ̀ kan ṣá wọ́n tọ́jú wa wọ́n á fi wá sí mọ́tò pẹ̀lú tó wẹ̀ nídìí yẹn pé
kan gbé wa dé Àdó àṣàdélé èmi ò fẹ́ kí bọ̀dá ọ̀rẹ́ mi mọ́tò wà ó wà níwájú hospital yìí ó ti bàjẹ́ mi fẹ́ kí ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi yẹn dé báyìí mi nílé torí problem ló máa jẹ́ bí mo ṣe sá kúrò mbẹ́ ni mo tún sá délé mo dé ìlú Arárọ̀mí wọn á ní kíní ẹ̀ ò fi mí lọ́kàn balẹ̀ mo ṣáà ṣe sọ fún màmá mi pé kó bá mi owó pé mo fẹ́ lọ sí school kankan owó yẹn mo fi sáwá sẹ́kọ̀ọ́ so. mo ṣe darí Èkó nìyẹn. ọ̀rọ̀ pọ̀ mbẹ́ lọ́rọ̀ kan mo ṣe dẹ́kọ̀ọ́ nìyẹn bí ọ̀rọ̀ mísíkì ṣe jáde nìyẹn mo ṣe ibi tí mo dé sí ẹ̀yìn kò lé ẹ̀ báyìí mo kàn ń gbọ́ mísíkì ni ẹnìkan practice mo yọjú lórí fẹ́ǹsì mo rí pé àwọn yìí mo jáde mo á lọ sí ọsítì kejì yẹn mo á rí signboard lélẹ́rẹ́ pé James Dayonsi and his national standards. mo ní nǹkan tí mo ti fẹ́ ṣe láti jọ. ẹ ti gbórúkọ yẹn tẹ́lẹ̀ rí. ìgbọ́rí mo ní jẹ́ kí n wò bí àwọn mo lè máa bá wọn ṣeré. àmọ́ ẹ ti ń kọrin tẹ́lẹ̀ nílé díẹ̀. mo bá àwọn ọ̀kẹ́sà àmà pé mi ṣe lọ bá wọn nìyẹn bí mo ṣe lọ bá wọn pé ẹ̀lẹ́ sáwọ́ mo fẹ́ jọ yìnyín wọn kọ́ rẹ́rìn ṣé bẹ́ẹ̀ náà ṣe ń jọ yìnyín wọ́n ní ìta ni mo bá ṣe rí mo ní ìgbà ní kankan ṣe rí jọ máa lọ sí ẹjọ́ ọ̀dà kan wà ń bẹ̀ kò ń ṣara wọn ó ń lọ sí skul gbà yẹn ẹ̀gbọ́n ẹ̀ ní mọ́níjà báńdì yẹn ó wà ní wáṣítì gbà yẹn wọ́n pè ní ẹnjìnìà Jẹ́gẹ́dẹ́ lórúkọ yẹn sí wọn tó bá gbọ́ mi wọ́n á mọ nǹkan tó wọ́n sọ àyìn ríra o. títí sí. wọ́n ní ẹyẹ ní sèṣì bọ̀ yìí òun dẹ̀ láìkí ẹ o ẹ gbà á wọ́n ní wọ́n pè mí padà wọ́n ti pè mí padà wọ́n ṣàní wọ́n ní kí n lu aago sí mísíkì mo lù wọ́n rí i pé mo bára wọn mu wọ́n ní òkè bí mo ṣáàṣì di ìṣíṣà nìyẹn. ẹ ṣe darapọ̀ àwọn báǹdì yẹn nìyẹn bí ọdún wo nìyẹn sà tẹ́ bá rántí. That was 1983. 83. Mo ní 83. 73. Sorry. 73. lè kọ́ darapọ̀ mọ́ báǹdì yẹn ṣẹ̀dọ̀ wá ṣé agogo lẹ wá ń lù kó jẹ́ pé padà kọrin àbí nǹkan. ìjọ tí mo máa kọrin inú báǹdì yẹn ẹni tó ń gbé wọ́n pè yẹn ní àìtò ẹni tó ń gbé orin yẹn fún wa kò wá àwa lọ play ní iwájú Daily Times office lẹ́kọ̀ọ́ bí lọ́gà yẹn ṣe ní bí mo ṣe sọ fún gàmí pé mo lè gbé ó ní wọ́ mo ní mo lè gbé rí sẹ́ẹ̀ ó ní òkè kí n wá táyà nínú microphone tí mo gbé báyìí ó ní kán sẹ́ẹ̀tì microphone fún mi bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbé yín yẹn inú wọn dùn tó yẹ pé bọ̀bọ́ yẹn tó ń fi wọ́n ṣe akọ́tẹ́lẹ̀ bí o ṣe wá mọ́ nìyẹn mo ṣe dolórin mi. ọ̀gá yìí yẹn ń kọjá sọ̀rọ̀ díẹ̀ ń pa àwọn tó dá gbọ́dọ̀ bọ̀wọ̀ fún wọn náà tó rọ̀ wọ́n lọ fún yín ní kò sí bá ṣe foundation wọn lọ́lẹ̀ fún yín ta ni wọ́n ẹja sọ̀ ń pa àwọn ọmọ bó ni wọ́n. James Dayonsi ọ̀gá mi tó dá ọmọ Ayétòrò Èkìtì ọmọ Èkìtì ó dẹ̀ ti wá sí i oníjùjú dẹ̀ ni wọ́n. ó ìwà Kétu ló wà àdọ́dọ̀ wọn tó dáa gbọ́dọ̀ bọ̀wọ̀ fún wọn. ẹ ṣe bàbá ọdún mélòó lò pẹ̀lú wọn báwo ni ìrìnàjò tí ń ṣe wá jẹ́ tẹ́tún ṣe wá tẹ̀síwájú. mi lè sọ specifically ọdún tí mo lò pẹ̀lú wọn ṣùgbọ́n nígbà tí mo lò tó ọdún mẹ́ta àbí mẹ́rin lọ́dún so mo ṣe àwọn ọ̀rẹ́ mi kan tájọ wà ní báńkì láti dọ̀rẹ́
wọ́n wá ní Akin gbọ́ kí n wá join báǹdì kan wọ́n ní báǹdì wọ́n lórúkọ ẹ̀ ń jẹ́ Tony Adex. Tony Adex mo ti mọ a máa ń pàdé ní tí wọ́n ní kí n wá join pé owó wà ń bẹ̀ ju bí lọ ẹ̀ tí bí dà owó báwo kì í ṣáà wá try ọ̀rẹ́ mi yẹn ó ní ìjẹ́ mi kí n try ibòmíì náà kó ní lórúkọ ó ti kú sí Amẹ́ríkà kọ́ lọ́hùn fọ̀rùn kẹ́ bí mo ṣe lọ lọ́rọ̀ kẹta. ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ bí wọ́n ṣe tún wà pẹ̀lú tó ní àbẹ̀sí but ojú 2 years. orin lẹ́ ń kọ pẹ̀lú ọ̀rẹ́ ń gbé rígbà yẹn náà ni. ojú bí 2 years or 2 years 2 years lọ ní ojú bí 2 years lọ́dọ̀ ni wọ́n tún wá ní anonymity ní Maryland níbi tá a ti máa ń ṣeré lótẹ́ẹ̀ kan mo kàn dédé rí tọ́gà wa dé wọ́n ní Akin dìde mo dìde wọ́n ní òun gbọ́ pé ìgbà yẹn Ṣàṣínà Adéwálé wọ́n ti jà wọ́n ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ so wọ́n ní òun gbọ́ pé òun lọ ń bá Ṣẹ́gun Adéwálé ṣe practice ìgbà yẹn mi kì í rí Ṣẹ́gun Adéwálé rí mo lé mi ó ní mo ní mi Ṣẹ́gun Adéwálé tẹ̀sán mi ò rí rí mi ò mọ̀ wọ́n ní ń gbọ́ from the laboratory ọ̀sán ó ní kí n jáde kí n kó ní mo tún fẹ́ lọ ó ní òun fẹ́ gbọ́ sẹ́yìn ó ní kí n jáde òkè o lè jáde mo lọ lé mi bí mo ṣe wà lé mi tán parí mi tì wọ́n torí ọ̀rẹ́ mi tájọ wà ń bẹ̀ Fúnṣọ́ Odúkọ̀máyà ló kàn dédé kanlẹ̀kùn mi ní Akin mo ní Fúnṣọ́ báwo ni practice yìí oògùn kan tọ́ga yín sọ ni ó ní kí wọ́n máa dọ́gà lóhùn ó lóhùn wà lọ́dọ̀ àwọn iṣẹ́ gan rẹ̀ kò mẹ́ni tó jẹ́ ó lóhùn wà ń bẹ̀ ó ní wọ́n kàn àdàpọ̀ mọ́ra wọn. ó ní tó bá di ọ̀la ó ní àjọ lọ sí ọ̀dọ̀ Ṣẹ́gun Adéwálé ó ló dáhùn lójú pọ̀ máa gbà mí bá ṣe lọ nìyẹn bí mo ṣe dé bẹ́ẹ̀ Adéwálé ṣe sáyẹ̀nsì bí mo ṣe tún join band Ṣẹ́gun Adéwálé. bàbá mi ẹ jọ ìṣẹ́jú kan gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ pé ń lọ Tony Adex ọ̀dọ̀ bàbá Ṣẹ́gun Adéwálé ṣẹ́kan ń darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ni kò sí bóyá ẹ ní ọ̀rọ̀ kankan tẹ́jọ sọ àbá agreement kankan ẹ̀kọ́ akàn ni ó yá máa bọ̀ náà ni. kò sí agreement láàrin eléré ńgbà yẹn kò sí agreement interest làwa fi ń ṣeré làwa fi nígbà táwọn ṣe music àwọn expect owó gan ìfẹ́ la fi ń ṣe pé passion you understand a ní passion fún iṣẹ́ yẹn so ló jẹ́ kí so ó ti wá jẹ́ kí àwa band members ká gọ́. ẹ wà pẹ̀lú Ṣẹ́gun Adéwálé bàbá gbà yín ṣẹjọ ṣe rẹ́kọ̀dì pẹ̀lú wọn. Ṣẹ́gun Adéwálé mo wà lọ́dọ̀ ẹ̀ gan-an láti first record wa gbọ́rọ̀ mi lò endurance. ajẹ́pẹ́ mọ ẹ̀gbọ́n wa 1000 wire nìyẹn. èmi mo mú 1000 wire lọ sí ọ̀dọ̀ Ṣẹ́gun Adéwálé. torí àwa pẹ̀lú àwọn náà bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. èmi mo mú 1000 wire ó ìpè mí lẹ́yìn. ṣe ẹjọ travel nìyẹn àbí torí ìdàgbé Ṣẹ́gun ẹjọ. àjọrin àgbáyé Ṣẹ́gun Adéwálé a máa ń travel lẹ́ẹ̀mẹ́ta lọ́dún. bàbá ní ẹ ti lọ ní ẹ lọ ṣe show kan ní bóyá Friday ẹ ṣáà sọ pé kò jújọ́ mélòó kan síra wọn ó tọ́ ni. a tún padà tún tábà nínú báńdì Ṣẹ́gun Adéwálé yẹn tábà wà ní ìlú òyìnbó à ń fọkàn sí pé àwa ń lo òyìnbó
ó lè dọ̀la kí ọ̀gá sọ pé ẹ wo à ń lọ sí Nàìjíríà lọ́la o a fẹ́ lọ play fún lágbájá àtúnbọ̀ o. gbígbẹ́ ń lọ sí Èkó lọ sí Ìbàdàn. ṣẹ̀wọ̀n pé ńgbà yẹn portrait of fẹ́ǹtì yẹn tẹ ara ní lẹ́tí ń gba visa bẹ́ẹ̀. so. àmọ́ bàbá ní ìgbà kan tó yá náà owó yẹn náà fẹ́ dípò fẹ́ dá wàhálà alẹ́ bákan lẹ̀ náà pẹ̀lú àwọn òyìnbó yẹn. àwọn láàrin Ṣẹ́gun àti. àtàwọn promoter nǹkan. so báwo lẹ ṣe wá ṣèrìn àjò yẹn lọ́dọ̀ bàbá Ṣẹ́gun Adéwálé ó dà ń pẹ́ díẹ̀ lọ́dọ̀ wọn. àmọ́ pẹ́ díẹ̀ so àṣà àjò wà nígbà yẹn títí kó tó di pé orí December 1986. 1986. ṣe mọ̀ pé 1979 mo join Ṣẹ́gun Adéwálé. 1979. 1986 ọdún mélòó ni. àyẹ̀ tí wọ́n bí ọdún mẹ́fà sọdún méje ni. so December ọdún 1986 ni à ń play ní assembly sport ní Ìkẹjà ní bọ̀dá tó wà lọ́dọ̀ kọ̀mándà bọ̀dá David Ọlálẹ́yẹ wọ́n gbé mọ́tò wọ́n lo 504 ńgbà yẹn wọ́n kàn wá sí. ibi tẹ́ ti ń play. wọ́n ní Akin àwọn àti bọ̀dá Francis. bọ̀dá Francis àlùkò kan náà lọ́jọ́ wá síbẹ̀. èmi náà wá wọ́n ní Akin àwọn fẹ́ rí ẹ o àwọn fẹ́ kó wá sí báńdì. wọ́n wá bá yín bẹ́ẹ̀. yes àwọn fẹ́ kó wá sí báńdì pé ìgbà tí tọ́ya báńdì fún Yomi. pé tí fódìjẹ́ kúrò sí pé. pépéré ń pè bàbá wa nìyẹn. pé kò dẹ̀ sí pé wọ́n ti ń gba olórin pé kò sí ẹni tó lè kọ́ travel dáadáa. ok mo ní mo ti gbọ́ mo ní màá wá mo á lọ. ẹ̀rù dẹ̀ ń bà mí gbà yẹn torí wọ́n ní báńdì Obey àti Sunny o gbogbo nǹkan tá à ń gbọ́ ń gbà yẹn pé tó bá lóògùn dé bí ọ̀rọ̀ ni o lè bá play bá mi ẹnìkan lu gángan ẹgbẹ́ ìjẹra o ẹnìkan kan o ẹnìkan ń kọrin ẹ̀jẹ̀ yọ lẹ́nu ẹ o so ó jẹ́ kí n. sẹ́yìn ò ní lára ni ṣùgbọ́n mi kì í tó yẹ kẹ́hìn náà ti dira náà. jọ ẹ gbàgbé yẹn so gbẹ̀mí ṣe mo ní ní kí ni àwa lè lọ sí báńdì wa ẹ̀ mo wá sọ fún táwọn pé báyìí ni àwọn pípé yìí máa sọ ní ọ̀rẹ́ mi táwọn ẹ̀ ó ní Akin ó ní téèyàn ó ní má gba gbogbo wọn lóògùn wọn ní gbogbo ó ní tó bá mo lè wá kú kò ní jẹ́ oyè ilé bàbá yìí lọ kò sí nǹkan tó máa ṣe é bẹ́ẹ̀ nǹkan tá a máa ṣe ni pé má ti sọ fún Adéwálé kò fẹ́ kúrò. ó ní lọ ó ní wọn á kọ́ wa mi ọ̀ wọn á lọ bá wọn ní Miliki Sport ní John Friday kejì àbí kẹta àwọn ẹ̀ àbọ̀dá Francis bó ṣe rí mi bá inú ẹ̀ dùn wọn ní kí n jókòó ti ẹnjìníà mẹ́ẹ̀ so ṣé ń gbọ́rọ̀ mi mo bá àwọn ọ̀pọ̀lọpọ̀ tó wà lórí terrible voice tí mo bá wá. bàbá mo fẹ́ mọ̀ wọ́n ènìyàn tó wà ń bẹ̀ ń gbà yẹn tẹ lọ síbi Miliki ìjọ yẹn wọ́n ta ló wà lórí treble ní pẹ̀lú bàbá ní ìjọ yẹn. àwọn méjì mo rántí sí. ok yín tẹ́ bá rántí náà ni ọjọ́ ti pẹ́ díẹ̀. wọ́n tí wọ́n tán try lọ́wọ́ ni o. ok wọ́n ń try wọn lọ́wọ́ náà ni. ok. wọ́n pè kan ní kò gbóná kò tutù ní ìmọ̀ bí tó wà ń sìn. kò gbóná kò tutù. wọ́n pe ẹ̀gbọ́n kan ní Apollo. ọkọ̀ òun náà ò sí mọ́ sí.
àwọn lè rí ìjọ yẹn ní mílíkì ìjọ yẹn. wọ́n ti try ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti lójú mi mo jókòó tí mo jókòó tí mo wọ́n try wọn ọ̀gá ò láìkí gbogbo tẹ́bù wọn ó ní kí wọ́n máa lọ. so bí pé ọ̀gá wa Ògúnládé ló mú Apollo yẹn wá. Baba Samson. wọ́n ní kí Apollo yẹn kó máa kọrin. so ó ṣe díẹ̀ o Francis kan gbé gítà lọ wá bá mi ó ní kí n gbà yín mo ṣe àgórí stage mo ṣe gorí stage rẹ wọ́n ní kí Apollo kó fún mi mic. ọ̀gá wa ti mọ̀ pé lomi ti gun stage o so àwọn ní kí ẹ̀gbọ́n Apollo yẹn kó fún mi ní mic ó wá fún mi ní mic. ọ̀gá wa kan lé orin kan ní mo wá gbé orin yẹn ọ̀gá wa ṣe báyìí ó tún lé orin yẹn gé mo tún gbé orin yẹn ó ṣe báyìí lè yàtọ̀. ó bẹ̀rẹ̀ sí ní ó dírú mi mo ṣáà ń lọ ọ̀gá kan sọ fún fetí kò wọ́n lé pé kàn fi bọ̀bọ̀ yìí lẹ̀ so mo ṣáà play títí níjọ́ yẹn ilẹ̀ fi mọ́ torí eré alẹ́ là ń ṣe báyìí obìnrin mi létí sport. so bí bàtà ṣe tán ọ̀gá wa pè meeting ní ọ́fíìsì ẹ̀ àwọn á ní kàn pè mí wá. ṣe ti rí ọ̀gá ẹ ti rí kọ̀mándà kó tó dijọ́ yẹn ṣe ti rí wọn rí dáadáa àkọ́kọ́ nìyẹn. wow. ọ̀gá wa ní wá ọmọkùnrin yìí ibo ni wọ́n wà látijọ́ tí wọ́n ti wá ní tẹ́rùbù tó dáa mo ní èkó iná mo wà sá ó try má wọrí kan tó wà mí ó kàn kojú sí àwọn ọkùnrin ẹ̀fún ní ṣíà fólì ṣíà fólì yẹn ẹlòmíì ò gbà tó inú báàgì yẹn so wọ́n tó wá béèrè kí ni kan ní uniform gbogbo ní a fẹ́ lò lẹ́ni òde a fẹ́ play ní Èkó club ńjọ́ yẹn Friday la play ní Miliki Èkó club Saturday Ìjẹ̀bú ní Sunday so wọ́n ní léèsì báyìí tá a ti rán yẹn wọ́n ní bí léèsì yẹn kù ní àwọn ló kù wọ́n ní òró gbé léèsì yẹn fún télọ̀ wọ́n gbọ́dọ̀ rán lẹ́ni báyìí gbọ́dọ̀ wọ uniform lẹ́yìn alẹ́ o ìyẹn nìyẹn sà bẹ́ẹ̀ télọ̀ yẹn disappoint tàtúndé Èkó club mo lọ jókòó ní ìgbórí stage. kí ló dé ṣe bọ́ ti ní. Apollo ló mú mic. Apollo sì wà ń bẹ̀ náà. ló mú mic ọ̀gá kan rí àgbà ní ọkùnrin àná yẹn darí wọ́n ní olójókòó síbẹ̀ ẹ kí ló tún pé wà náà mo ti pè mí wá láti wẹ̀ uniform ẹ̀dà òró kan dáhùn ní ẹ̀sà tẹ́lọ̀ disappoint ó gbọ́dọ̀ wọ uniform ní play Ìjẹ̀bú o bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní tún kọ́ ni ìjọ ìlà Apollo gbà lọ́wọ́ bench. so lọ́rọ̀ kan ṣá bí mo ṣe join band obìnrin. bàbá mi yára lé ṣe rí bí a ṣe mú mọ̀ kó ṣe pàtàkì ká mú láti ilẹ̀ bá ṣe máa mú fún Ọlọ́run bàbá wa ẹni bọ́ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò wọn tó ṣe dọ́dọ̀ bàbá Tony Adex tó ṣe wá di pé wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ bàbá Miliki Chief Commander Ebenezer Obey a wá fẹ́ wà nínú ẹbí bàbá Commander báyìí ọdún mélòó lọ́lọ́ pẹ̀lú bàbá àwọn àwo lọ́jọ́ ṣe kí ni ìbáṣepọ̀ oríṣiríṣi kan tá à ń gbọ́ ní méjì mẹ́ta náà báwo ló ṣe rí bàbá ló wà pẹ̀lú wáńbílẹ̀ ni bàbá Akin
Atoki lórí ètò àgbààgbà kò ní bàjẹ́ ẹ ṣeun bàbá ẹ wá di pé ẹ ti darapọ̀ ẹ ti wà nínú band Chief Commander Ebenezer Obey àwọn ta ni àwọn band members nígbà yẹn tó di pé ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ Baba Miliki. ṣé pé kí n general àwọn ta ni ẹ bá lórí. àwọn tí mo bá àwọn bíi ọ̀gá wa bàbá wa Kátìkù Dàgàmà. Bàbá Tájù Kẹ́mi Alágùn. mo bá bàbá tó wà nígbè yìí Ayọ̀délé director Arigidi mo dẹ̀ bá nínú àwọn old member mo. bẹ́ẹ̀ ni gbogbo ọ̀páratá mo fẹ́ mọ̀ kẹ̀kà. mo bá Arigidi mo bá Portal mo bá Lai Adis ọ̀rẹ́ mi ni tímọ́tímọ́ mo bá jẹ́ kí n rántí mo bá Timoni Amayelabo mo bá bàbá Akínlápá. Bàbá Samson kan gbà yẹn Ògúnládé. mo ti dárúkọ wọn. ẹ̀yin Elegbe mélòó ni lẹ́wọ̀n torí máa bèrè mọ̀ pé àwò mọ̀ ń pa music tó yẹn Elegbe máa ń tóbi 3 4 wọ́n ní kan treble wọ́n ní kan bass wọ́n ní mọ̀ ká torí wàá kọ̀ gbọ́ ìkan lọ sókè ìkan wálẹ̀ ẹ yọ̀nà náà ẹ̀ fún wa bẹ́ ṣe ń pọ̀ wọ́n sẹ́yìn pọ̀ ń gbà yẹn. ṣẹ́rí kí n tó dénú bá nìyẹn Elegbe 4 5 máa ń lò torí Bọ̀dé Akínwọ́wọ́ Bọ̀dá Fólì Bọ̀dá Yọ̀mí Bọ̀dá David ó pé 5 sábẹ̀ máa rántí kan so bet nígbà tí mo dé àwọn yẹn lọ nígbà tí mo dé àwọn orin yẹn kò balance. bet nígbà tí mo wá dé tí ọ̀gá gbọ́ treble mi. So treble lẹ́yìn handle. So kí ni treble tó wá náyàn kí ni treble kí ni báwo ni kí lẹ́yìn ń gbé. mo gbé bá ti kọrin irú ohun ògbé gangan ní treble. So òun dẹ̀ ni gbogbo wọn máa rest lé ẹni tó fẹ́ part ìyẹn auto ẹni tó bá fẹ́ gbé bass orí treble. kí ni Bàbá Tájù ń gbé. àwọn Bàbá Tájù nígbà tí mo débẹ̀ yẹn kò gbé ọkọ̀ wà ní báńdì ni. wọ́n kàn ń jáyé tí wọ́n lè lò torí àmọ̀gbọ́n ti jẹ́. bẹ́ẹ̀ni. so àwọn mẹ́ta là ń gbé nígbà yẹn tó ọ̀gá ní mẹ́ta yìí ó ti wà òkè mọ̀ Bọ̀dá Arigidi ó ń kọ Bọ̀dá Arigidi mo fẹ́ rántí. Bọ̀dá Arigidi wá ń kọ béèsì gbà yẹn èmi wá ń kọ tẹ́bù Bọ̀dá David wá ń kọ ọ́tò táwọn mẹ́ta yẹn bá gbé ẹ máa rò pé èèyàn 10 ni. bàbá mi àwọn aráàlú àmọ́ wò ó pé a ti ń sọ rẹ́kọ̀dì wo ni ẹ kọ́kọ́ pò pọ̀ pẹ̀lú bàbá wa Chief Commander nípa ẹ̀kọ́kọ́ bá bàbá ṣe rẹ́kọ̀dì wo ni. àìmásìkò ló ń dààmú ẹ̀dá ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa. ohun yẹn kàn ń fọ́ yẹ́kẹ̀yẹ̀kẹ́ ń bẹ̀ yẹn ni àìmásìkò ló ń dààmú ẹ̀yin mẹ́ta lẹ̀ ẹ̀yin mẹ́ta. ṣé rí àìmásìkò ló ń dààmú ẹ̀dá yẹn ó ní reason o èmi ni mo ní orin yẹn o. tabana yẹn lẹni kò yé mi kí lẹ́mìí kọ́ yẹn lẹ́ni. composition yẹn lóòótọ́ ọ̀gá mi ló ní ó ti kọ́ àìmásìkò lọ́ndà but mo dé ọ̀dọ̀ Òbé nígbà yẹn inú mi dùn pé mo dọ́dọ̀ Òbé a wà lórí stage ní Pro Park. Yaba. Yes.
àwa lórí stage mo á sọ fọ́ọ̀gá mi just àìmásìkò ló ń dààmú ẹ̀dá o ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà just orin yẹn nìkan mo á sọ títí ọ̀gá mi ló wá fi kún o ní gbẹ́dúgbẹ́dú fẹ́ fi di ọ̀gẹ̀dẹ̀ gbẹ́ nǹkan. wọ́n ní kí látẹ́gùn fẹ́ fi gígẹ́dú ṣe ọ̀rọ̀ gbogbo wa lọ́wọ́ Olúwa ló wà. ṣé mo gbé dáadáa? ó náà ni mo kọ́ ẹ jẹ́ àjọ tún kọ́ èmi ẹ fẹ́ mi nìkan tèmi máa gbé kémi gbé tẹ́nu àbí kan ẹ fún mi gbé. kì í ṣe iṣẹ́ ẹ̀ náà. ẹ fún mi lè kọ́ mi ó yá ẹ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ kí ni ó yá. àìmásìkò ló ń dààmú ẹ̀dá o ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà kí ni gbẹ́dúgbẹ́dú fẹ́ fi jí ọ̀gẹ̀dẹ̀ gbẹ́. wọ́n ní kí látẹ́gùn fẹ́ fi gígẹ́dú ṣe ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà àìmásìkò ló ń dààmú ẹ̀dá ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. orin ńlá àwọn èèyàn kọ́kọ́ bá wọn pò pọ̀. first record mi lọ́dọ̀. àwọn dáadáa òun ńlá dẹ̀ ni. so after àti ṣe rẹ́kọ̀dù ẹ̀yàn tí mo fẹ́ràn jù àwọn. ó ń lọ bẹ́ẹ̀ yẹn náà. àwọn rẹ́kọ̀dù kan mo ti pinnu láyé mi tí mo ti ń gẹrun fún kọ̀mándà nínú fídíò ẹ̀. bẹ́ẹ̀ni ó pọ̀ lọ́bẹ̀ ó pọ̀ lọ́bẹ̀. níwọ̀nba tí mo pàṣẹ. sẹ́yìn àti bàbá kọ̀mándà ṣẹjọ́ travel kúrò nàìjíríà ṣẹjọ́ lọ mo fẹ́ mọ bó ẹ fún mi ní méjì mẹ́ta kan láàrọ̀ yín tẹ́ lọ tẹ́ mọ̀ pé ibi tá a ti lọ perform yìí mo láìkí ẹ fún wa ní ìrírí torí àwa náà à ń jàǹfààní ọ̀wọ́n ìgbésí ayé ń tẹ́ ti gbé náà ni. láti 1987 láti mo ti ń bá wọn travel 86 mo join December but 87 ni a lọ sí Japan. ẹ lọ Japan yẹn náà. ní 1987. àbá portal yẹn sọ ń pa Japan yẹn náà. Japan. wọ́n ní eré ńlá ni. our Black Heritage Festival ni. iṣẹ́ yẹn kì í. ní oṣù kan la ṣe ń Japan ọjọ́ kan la play Japanese government ló ní show yẹn àwọn náà gbé show yẹn wá fún ọ̀gá mi àdè perform níbẹ̀ àdè wọ́ tó a ṣe títí àtúmọ̀mọ́gé Japan wà sí Nàìjíríà. ó sọ bẹ́ẹ̀ mi ìmọ̀ kẹ́ máa sọ débẹ̀ bàbá pọ́tà náà wọ́n bá yín ṣe ṣá o ọmọ ọ̀nà yìí tẹ́ ṣe inú mi dùn pé ẹ sọ débẹ̀ ẹ tún mú ọ wá sí Nàìjíríà wọ́n tẹ̀lé yín wá. láti Japan wọ́n bá wa Nàìjíríà. bóyá pọ́tà ò ní sọ ilé the last show Japan yẹn Michael Jackson ló play. wọ́n sọ débẹ̀. àwa ń bẹ̀ títí the last show but one day one show. ìjọ kan nìkan lè fi perform. adé ṣe rí Michael Jackson tó ń perform live. ìjẹ̀bi backstage làwa wà nǹkan tó ń ṣẹlẹ̀ so I enjoy trip yẹn dáadáa. and ní àtún play America dáadáa gan lóríṣiríṣi Detroit, Michigan, Chicago, New York, and káàkiri Los Angeles nínú 50 something 52 àbí 56 states. màá mọ̀ tó 48. iṣẹ́ orin dẹ̀ lẹ́ ń ṣe káàkiri. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. mo dẹ̀ dúpẹ́. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bàbá mi gbogbo ìtẹ́ wa ń sọ pé ẹ̀ ń lọ káàkiri ẹ̀ ń bọ̀ mo fẹ́ torí ara àwọn ìfọ̀rọ̀wérọ̀ tá à ń ṣe
tábà ti mẹ́nu belé yóò máa ń ọmọ yà sọ síwájú sọ sẹ́yìn nígbà tẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ chief commander Ebenezer Obey yẹn báwo lè tọrọ owó ṣé o ti ní àdéhùn tẹ́gbẹ́ tá bá ti ṣeré kan báyìí iye báyìí ni owó tó tọ́ sí yín ṣé ọ̀rọ̀ owó ò fa àríyànjiyàn rárá nígbà tẹ́ wà nínú ẹgbẹ́ chief commander ìkíní àdìpẹ́ ọ̀rọ̀ royalty ẹ̀ náà ṣe rẹ́kọ̀dù oríṣiríṣi báwo lọ̀rọ̀ royalty. ẹja mú kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ni ìkíní yẹn ọ̀rọ̀ owó ṣàdéhùn wàṣà nípa ọ̀rọ̀ owó sóníye ẹ̀tọ́. nígbà tá a join band yẹn bẹ́ẹ̀ni lákọ̀ọ́kọ́ nígbà tí mo join band yẹn bẹ́ẹ̀ni èmi bìlí pé òun ló mú irú orin yẹn jáde lẹ́nu because ọ̀gá mi ó dìídì recognize mi. ẹlẹ́bùn tẹ́ nìyẹn. irú opportunity kí n gbaru ṣíà. ṣíà tí bàbá fẹ́lí pépéré ń pè wá. everybody ló ní ṣíà. nípa ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àdéhùn nígbà yẹn àdéhùn wà ṣé ń gbọ́ mi. ń pè iye báyìí ni o máa gbà. iye tábà play tábà àti àwa fúnra wa la máa kawó wa la máa kawó ọ̀gá wa kàn súnmọ́ bẹ́ẹ̀ gbà wa a máa gbé lọlé àlọ́ka ó ní àwọn àtàǹkà so àdẹ̀túmọ̀ láì láti béèrè lọ́rùn torí láì ò sí nínú àwọn àtàǹkà wọn bẹ́ẹ̀ tí a béèrè lọ́rùn Akin báwo èló la pa báwo ìdí báyìí la pa àti so o ti mọ iye owó mi mo ti mọ iye owó ẹ̀ àti ọ̀sẹ̀ yìí dáa bẹ́ẹ̀ tí ní nowadays kò rí bẹ́ẹ̀ wọ́n o. ṣé kẹ́ tó kúrò lẹ̀ ṣé bẹ́ẹ̀ gbàtẹ́ yìí wọ́n à ń bẹ̀ bó ṣe wà ní àbí. ó ti wà ní. so ẹ ti mọ iye tó tọ́ sí yín àti pé kínní ìgbà torí nǹkan tá a fi ń béèrè ni pé ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó ti ṣerú iṣẹ́ tẹ̀sí pẹ̀lú àwọn olórin ńláńlá yìí náà nígbà yẹn wọn ò complain àmọ́ èèyàn mi nígbà tó di bóyá ti wá dàgbà lèèyàn mi ṣe máa fi ń béèrè pé ṣé àdéhùn wà nígbà yẹn tó yẹ pé sígbà tó bá yẹ pé àdéhùn wa yẹn ṣe máa ti sọ́ngbà yẹn pé ọ̀gá owó tẹ̀ ń fún wa yìí mo ṣe ń béèrè lọ́wọ́ yín pé gbà tẹ̀yìn wà pẹ̀lú wọn sọ̀rọ̀ owó ò dáa nǹkan kọ́ lè àdí pé àdéhùn dẹ̀ wà. ọ̀rọ̀ owó kò fàjà ń gbà yẹn nítorí pé à ń rí nǹkan tá a pa àmọ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn ìkànsínú máa ń wà lẹ́yìn pé wọn bá tápa yìí ṣé kò yẹ kó gàtì ẹ̀ nínú owó engagement kan but ó ti wà nínú àdéhùn pé àwọn náà ní owó engagement owó tán fi pè inú ẹ̀ náà ti máa gbé mọ́tò náà ti máa ṣe nǹkan tí ẹ kọ́ ṣe àmọ́ owó tẹ bá pa oníbẹ̀rẹ̀ tí máa pín. so but nígbà yẹn àgbà mo ó tẹ́ mi lọ́rùn nígbà yẹn. ní ti rẹ́kọ̀d kò sí pàdé ògùn pé tá a bá jọ ṣe rẹ́kọ̀d iye báyìí ni mo máa fún yín ní ti rẹ́kọ̀d. ṣe rí rẹ́kọ̀d bẹ́ẹ̀ mi ṣe bá nígbà ọ̀dọ́ náà látọ̀dọ̀ Ṣẹ́gun Adéwálé ọ̀dọ̀ Ṣẹ́gun Adéwálé yẹn èmi rí kankan ṣe rí ọ̀dọ̀ Ṣẹ́gun Adéwálé ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe rẹ́kọ̀dù. bẹ́ẹ̀ni ẹ sọ bẹ́ẹ̀. rẹ́kọ̀dù ìta àkọ́kọ́ ṣe. ṣé gbọ̀rọ̀ mi ròyìn àbí. àwọn rẹ́kọ̀dù mi mẹ́rin ta kọ́kọ́ ṣe gbèsè ní gbèsè Ṣẹ́gun àti Ṣínà la fi san lọ́dọ̀ Kazeem which tí Kazeem ti bá wa ṣe mítì pé a gbọ́dọ̀ san promoter wa gbà pé a gbọ́dọ̀ san gbèsè yẹn kóun tó lè promote wa àdẹ̀gbà bẹ́ẹ̀ nígbà tí a ti san gbèsè tán nǹkan ti yíwọ́ kó tó di pé mi kò bẹ nǹkan ti yíwọ́ kò sí àdéhùn àdéhùn ti yẹ bẹ́ẹ̀ tí wọ́n mọ dọ́dọ̀ òbẹ́ mi ò bá rú nǹkan bẹ́ẹ̀ yẹn mo kàn bá pé tá bá lọ sí studio fee náà ń pè lọ́gá máa ń fún wa
nǹkan tí mo dẹ̀ bá ń bẹ̀ yín. òun náà dẹ̀ lẹ bá lọ. ọdún mélòó lẹ pẹ̀lú bàbá kọ̀mándà àdìgbò wá dàbí pé ìgbà kan ẹ lọ ẹ padà ẹ tún lead the band ẹ bá mi yànnàná àárín yẹn náà kó yẹ wọn ará lé. ṣe rí iye ọdún tí mo lò pẹ̀lú kọ̀mándà yẹn ẹ bá mi ṣe láti 1986 títí dé 91. 91 ọdún márùn-ún mẹ́fà náà nìyẹn. bet 91 yẹn mo kúrò mo lọ dá báǹdì nǹkan lẹ̀. AKin Atoki lórí ní báǹdì yẹn AKin Atoki ni mo sọ. AKin Atoki lẹ lọ dá báǹdì yín lẹ̀ ń gbà yẹn. bet nígbà tó wá yá. ṣé bàbá kọ̀mándà mọ̀ ṣe gbàṣẹ. mo sneak. Sneak. mo kúrò mi gbàṣẹ. bet mo ṣáà ń lọ play gbà yẹn nígbà tó di 93 mo wà nílé níjọ́ yẹn ní Emmanuel Eoro manager wa ń gbà yẹn tó wá sílé mi tó wá ní ọ̀gá náà fẹ́ rí mi o. 91 tẹ kúrò yẹn bóbe ṣeré mọ́ rárá. bá wọn ṣeré mọ́ rárá. báńdì yín lẹ face. bẹ́ẹ̀ mo kàn wá rí oníṣẹ́ kọ̀mándà. tó ń rányàn wá. wọn náà fẹ́ play ní kólé mẹ́rìndíà ok mo wá gbéra mo lọ nígbà tí mo dán mo gba microphone as usual. lẹ́ni tẹ́ ń ṣeré fún bí ọdún méjì ẹ̀rọ dẹ̀ bá yín gbé. mo mọ̀ pé òun kò lè ṣe kankan fún mi ọ̀gá mi mo jẹ́rìí ẹ̀ so mo gba microphone mo kọrin àwọn èèyàn tó like ẹ̀ so àwa ṣe tán mo wá lọ bá wọn mo wá ní kí wọ́n á rí wọn nílé. ṣé kọ̀mádà mọ̀ pé dábàdì yín sílẹ̀ ń gbà yẹn. ọmọ. wọ́n ní kí wọ́n á rí wọn nílé níjọ́ Tuesday mo lókè nígbà tó dijọ́ Tuesday mo múra mo lọ bẹ̀ nígbà tí mo á débẹ̀ wọ́n á kí mi wọ́n ní káwọn pè mí fún mi pé báńdì àwọn fẹ́ àwọn fẹ́ lọ fún gospel pé àwọn fẹ́ ṣe jùjú mọ́ pé àwọn dẹ̀ fẹ́ kí wọ́n máa lead wọn kí n take over. wọ́n á ní ẹ̀sà ẹ má bínú báńdì tèmi wá ń kọ́ wọ́n ní adé ẹni tó bá wúlò dáadáa ní wọn adé pa wọ́n pọ̀ mọ́ báńdì. bàbá fẹ́ gbé báńdì Obey commander fún yín kẹ́ máa lead ọbẹ̀ nìyẹn. wọ́n ní wọ́n tó sọ̀rọ̀ báńdì yẹn báńdì tí mo ní kó wá lead yìí ọmọ ẹ̀yọ ọdún tí mo bí ìjẹ yìí kí ló ṣe yẹn náà mo ní ok sir mo ti gbọ́ sir. ṣé báńdì tí iṣẹ́ náà ti ń pawó díẹ̀ ń gbà yẹn ni. báńdì mi wọ́n ti mọ̀ mí náà bẹ́ẹ̀ ṣe rí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn pé ó mọ iye ọdún tí mo fi bíìdì ẹ̀ ni tí n bá tún wá rán rí so mo gbà fún ọ ọ́ndẹ̀ so àwọn the first show tí. ẹ má bínú bàbá kí lẹ wá ṣe sọ́wọ́n ọmọ ẹgbẹ́ yín tó wà pẹ̀lú yín yẹn ṣe. mo pè wọ́n mo sọ fún wọn mo bá mi kó wọn wá. ẹ mú kọ̀ọ̀kan wá sí ẹ kọ̀ fún wọn lẹ̀ bẹ́ẹ̀. ọ̀nà so later so àwa lọ play ní the first show ní Ṣakí mi ìrántí ẹni tá a play yẹn fún mọ́
ọ̀gá wa wá play commander wá in case tó bá yíwọ́. àwa bẹ̀rẹ̀ torí pé tẹ́lẹ̀ náà mo máa ń lead wọn báńdì mi kó ló di pé òun náà ló push mi kúrò pé fans wa kan wọ́n ó ti kó sí ọlọ́run kó fọ́ọ̀nù kẹwọn òun ló encourage mi pé kí n lọ dá báńdì lẹ̀ nígbà yẹn pé ó mórí kọ́nà kankan so ọ̀gá wa mọ̀ pé mo mọ ní complex ó kàn fẹ́ witness pé bí ó ṣe máa. báwo ló ṣe máa lọ sọ wá ṣákí ń gbà yẹn. wọ́n wá ṣákí bẹ́ẹ̀ àwọn bẹ̀rẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ ní ìmọ̀gbà tó ga wa lọ torí wọ́n ti wà please so a ṣáà ń bàbọ̀ so. ṣé gbogbo àwọn mẹgbẹ́ ẹ má bínú sà àwọn tán lead yẹn náà gbogbo àwọn tẹjọ wà ní. àwọn ní ṣínà ọmọ ọ̀gá wa first one on command òun ni ó jẹ́ director ńgbà yẹn yóò adẹ gbogbo bí ká ti play wọ́n ń gbà tiwa wọ́n like wa àwa lọ play FK Abíọ́lá kọ́lọ́run fún fọ́ọ̀rùn kẹwọn wọ́n ṣe campaign ní iwájú Akin Abẹ́òkúta ṣé ní 93 yẹn náà nìyẹn àbí. so wọ́n á ní kí báńdì wà wá play. So ọ̀gá wa pe meeting bìkan tí ọ̀gá wa pe meeting wọ́n ní a máa play fún bàbá Fẹ́mi Abíọ́lá Quebec Akin kó má wà o. kí Akin má wà. ní ìdẹ̀mọ́ nǹkan tó wá pọ̀. ta ló máa kọrin. wọ́n ní Shina Peter bọ̀dá abẹ́ yẹn wá dìde Shina Peter wá báwo ọ̀gá ti láwọn ti àárín fún Shina Peter. láti wá lè di band. bọ̀dá abẹ́ yẹn ní ẹsẹ̀ lè ní kí Shina Peter wá Shina Peter ò play ìlíkì àwa náà ò play afrojuju ọ̀gá ní bá àwọn ṣe fẹ́ nìyẹn. ní mítìn yẹn lọ ti sọ bẹ́ẹ̀. bọ̀dá bẹ́ẹ̀ wọ́n tún dáhùn ó ní nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ẹni káàkiri máa wá ẹ má jẹ́ káàkiri máa wá ẹ jẹ́ káàkiri wá bẹ́ẹ̀ káàkiri ti wà ní kọ́ni. kó ṣáà wà ń bẹ̀. ó wà ń bẹ̀. tí ò bá sí láàrin wa kò ní feel okay lókè bẹ́ẹ̀ àkìkọ́ ló máa play sa. bàbá jẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀ ń jọ yẹn. mo wá wò pé mo ṣe ọ̀gá ni irú kílẹ̀ ṣẹ̀ mi. bàbá fẹ́ kọjú afrojuju lábẹ́òkúta ni. mo kàn wọ ní ìṣẹ̀ náà mo decide pé mi ò lọ mo á délé mo á sọ fún ìyàwó mi my late wife. fọ̀rọ̀ kan. mo ní ìyá báyìí máa lọ ṣẹlẹ̀ ní meeting ọ̀gá mi ní kí n máa lọ sí ibi campaign yẹn kankan ní ibẹ̀ nílọ àwọn boys plead pé kí n lọ pẹ̀lú mi nílọ ó dákẹ́ ó ní dáàdi Ìbídèmí mo ní sà mo ní lọ ó ní tí n bá lọ ó ní mo disappoint àwọn tó ń sọ pé kí n lọ ó ní number 2 ó ní àmọ́ nǹkan tó lè happen wọn níbẹ̀ ó ní kí n lọ mo ní màá lọ ìgbà tó di láàárọ̀
mo kàn múra casually ìdí mo kàn ń lọ jẹ kí mo bẹ́ẹ̀ mo ní mo ti lọ ọdún pè mí láti bí dé mi àwọn onírara ó ní kí n mú aṣọ dání kí n mú aṣọ gidi dání ó ní lè dọ́nu kan tó sọ pé ọ̀nà máa play lókè mo tún máa sọ dání ìgbà tí ká máa dàn ìjọ yẹn lọ́rọ̀ kan ṣá ọjọ́ yẹn ni ìyá sínú àkìtà kú kò wá lè wà ọ̀gá wa dìde wá bá mi pé a ti wọ́n ló máa pé wọ́n ní ìyá sínú kú pé kò lè wá. ẹ̀yin náà wà lọ play bẹ́ẹ̀ ẹ̀ ṣakọ. mi gbọ́dọ̀ ṣakọ ìbò ga mi ní òkè ní bá dìwọ̀ wọ́n ní bá dìwọ̀ ṣé aṣọ wo ló wá fẹ́ wọ̀ báyìí. tó bá jẹ́ pé ìwọ̀n àjọ yẹn kọ̀mándà ṣeré ṣá. kò ní ṣeré torí ó mìíní ẹ̀gbẹ́ pé òun lọ́rọ̀ kan ṣá mo ṣáà jẹ́ kọ́ mọ̀ pé mo máa ṣọ dání wá mo ṣe bá ṣe play ṣe rí nǹkan tó wá ṣẹlẹ̀ ń jọ yẹn bá ṣe play tán bá ṣe play lọ́wọ́ ṣìfù MK Abiola ó mú ọwọ́ mi ó jọ ọ́ mú ọ̀nà sókè ó ní this is my residence band ó ní olóhùn mọ̀ kó ti wọlé o ó ní tí a bá ti gbọ́ announcement báyìí ká lọ set sí Ìkẹjà. nítorí street. ká máa play fún everybody tó bá wá sílé. bàbá sọ bẹ́ẹ̀. àwọn ayé kò jẹ́ kí kò ṣẹlẹ̀ so bó ṣe rí yẹn o bí ọ̀gá ṣe pé meeting ní the same day ni. after tẹ parí iṣẹ́ yẹn lábẹ́òkúta. tí ààfin Akin yẹn ní meeting yẹn àwọn á sọ fún wa pé wọ́n disband. níjọ́ yẹn náà pé wọ́n disband gbogbo ẹgbẹ́. wọ́n á bèrè lọ́wọ́ pé kí ló fà á sà á ṣe dáadáa ni wọ́n là ṣe dáadáa wọ́n ní bẹ̀tì wọ́n ní òkè pé ká pàdé ní lẹ́kọ̀ọ́ níjọ́ Tuesday bá ṣe tún wá sílé wọn nìyẹn wọ́n ṣe sọ pé àwọn disband nìyẹn pé wọ́n ní ok àwọn ò disband pé kì í ṣe pé wọ́n fẹ́ disband tán pátápátá rẹ̀ pé àwọn fẹ́ tú instrument ṣe díẹ̀díẹ̀ pé àwọn fẹ́ tú ṣe so wọ́n á bẹ̀rẹ̀ pé ẹ fẹ́ tú instrument ṣe kò sí nǹkan tó ṣe instrument wà wọn náà fẹ́ rí ṣáà. mo ní mo fẹ́ tú ṣe àbí. ok ṣé a lè máa rẹ́ǹtì instrument. tẹ máa fi béèrè lọ. títí tí ẹ fi máa parí ẹ wọ́n ní àwọn ní o sọ̀rọ̀ àwọn mẹ́mbà ní ọgbẹ́ ìwé á tó ìgbà wo wọ́n ní kò ní àsìkò wọ́n ní ṣé a lè máa rẹ́ǹtì instrument wọn ọ̀gá ní rárá o pé ká má rẹ́ǹtì instrument wọ́n ní ní ká má jẹ orúkọ wọn tẹ bá fẹ́ mú arrange instrument o ẹ má jẹ orúkọ wọn. wọ́n ní ká má lo orúkọ wọn ṣá. wọ́n ní ká má lo orúkọ wọn bí bá ṣe jáde láti ní ọ̀dọ̀ wọn bá ṣe bọ́ sí hòtẹ́ẹ̀lì kan ní Ìkẹjà mẹ́rin bá ṣe pàdé fans wa kan old fan láti. ẹ̀yin àtàwọn tálẹ́jọ néèmù fans union ṣé gbogbo band member tó kúrò ń gbà yẹn.
lẹ́jọ́ néèmù pé kẹ́yìn náà máa lead ńgbà yẹn. Okay, kí ni fan commander yẹn kí báwọn tí wọ́n ṣe jẹ́ kí làwọn fẹ́ ṣe fún yín gbà yẹn. àwọn ló kọ́kọ́ fún wa lówó tá a fi ṣe káàdì ìṣègbè àwọ̀ tá a ṣáà fi bẹ̀rẹ̀ tá a bá ṣe bẹ̀rẹ̀ báńdì ọ́nìmẹ́kàs báńdì. ọ́nìmẹ́kàs báńdì yẹn. nígbà tí bàbá gbọ́ yẹn bọ̀ létà bàbá padà wá bẹ̀rẹ̀ sí kọrin jùjú padà nọ́mà. létà ni èmi àdún. n pe lára àwọn ọmọ ẹgbẹ́ wọn tí ẹjọ́ bẹ̀rẹ̀ ọ́nìmẹ́kàs ń gbà yẹn. àti split. before kí bàbá tó bẹ̀rẹ̀ báńdì padà. bẹ́ẹ̀ ni torí the ọ́nìmẹ́kàs band là ń jẹ́ so àwọn fan wọ́n dẹ̀ wọ́n máa ń sọ pé ṣe bẹ́ẹ̀ èèyàn ló nídìí kẹ́ni ẹ máa jórúkọ ẹnìkan the ọ́nìmẹ́kàs band ò ti orúkọ tí nǹkan bá ṣẹlẹ̀ ta la máa mú so mímí wá bá wọn ṣe meeting pé mo fẹ́ máa jẹ́ AKin Atoki and kì í ṣe and the ọ́nìmẹ́kàs band ṣẹ̀pọ̀ ti pé méjì bẹ́ẹ̀ àwọn tí ò tẹ́ lọ́rùn wọn kúrò so AKin Atoki and the ọ́nìmẹ́kàs band ó ìwádìí ní so àwọn tó kúrò ń gbà yẹn náà wọ́n á lọ jọ ìrìn bàbá. nígbà tí bàbá padà sí máa ṣe tó bẹ̀rẹ̀ sí máa kọ jùjú padà. so nǹkan tó bó ṣe ṣẹlẹ̀ gangan nìyẹn bó ṣe dípẹ́ fi bàbá lẹ̀ bó ṣe dípẹ́ dá báǹdì tì í lẹ̀ ṣé lẹ́yìn ìgbà yẹn ṣe ti wá ẹ ti pàdé bàbá commander látẹ̀yìn ìgbà yẹn. mo ti bá wọn play. nígbà tó tún padà yẹn tún bá wọn play. I love him. ṣé òun náà lọ tún pè yín padà ń gbà yẹn ni. Yes. lẹ́yìn tó padà fẹ́ bá kọ jùjú yẹn. báńdì mi ò. fi báńdì lẹ̀ mọ́ ń gbà yẹn. bẹ́ẹ̀ tí ìbá níṣẹ́ ẹ bá wọn ṣeré. ìbá níṣẹ́ tó bá bọ́ sójú ọkàn náà. ẹ lọ ṣe tí. because ìfẹ́ I love him by passion. ẹ̀yẹ́ ra lé ó yẹ kí gbogbo wa ti bá ṣe ń bẹ̀rẹ̀ pé ìtàn yẹn dà ń pé ó ṣe díẹ̀ ohun bàbá ti yànnàná fún wọn yẹn bó ṣe ṣẹlẹ̀ àwọn àtàdé ń bá a bá lọ náà ló mọ̀ pé ó ń yé wa bó ṣe ń gbé lẹ̀ à lè sọ gbọ́ ẹ̀tàn bì èyí tó bá kù náà bóyá tẹ bá tún fẹ́ kó yé yín àá fún yín nọ́mbà bàbá kẹpẹ bàbá kẹtù bá ti ṣàlàyé fún yín kẹtù gbà kánà bàbá gan kẹfì kan náà sí bàbá mi kó tó di pé mo ní kìjẹ́ kẹ máa lọ ní gbogbo bó ṣe wá lọ yìí fọwọ́n tó ń wò yín lé báyìí tọ́wọ́n náà bẹ̀rẹ̀ irúṣẹ́ tó ń ṣe yìí kí ni experience yín ìrírí wo lẹ rí tẹ máa fẹ́ kí ọ̀wọ́n tọ́wọ́n náà fẹ́ bẹ̀rẹ̀ irúṣẹ́ yìí kọ́ lè rí kọ́ náà kọ́ máa ṣọ̀wọ́n mi ṣe kọ́ máa ṣọ̀wọ́n àìṣe kan kí lẹ rò bọ́ lè múlò nínú ìrìn àjò yín nídìí iṣẹ́ orin. nǹkan tí mo kàn lè sọ ìrírí ṣe rí mo fẹ́ sọ fún gbogbo àwọn tó ń ṣiṣẹ́ orin ní tèmi báyìí pé kán ní tẹríba kán dẹ̀ bọ̀wọ̀ fún ẹni ara wájú. ìrírí tí mo rí ó pọ̀ tí n bá ní kí n máa kà á. ẹ jẹ́ kákàn gbà wípé ká ṣe dáadáa láyé. sọ pé àwọn ẹyin ni ohun tó bá fọ́kàn. fọ́wọ́n tó bá fẹ́ kàn sí yín ẹ bá mi pe aago yín torí mọ̀ kọ́ sì máa kàn sí yín torí mọ̀ pé ọ̀rọ̀ sì pọ̀ lẹ́nu bàbá ẹ bá mi pe aago yín fọ́wọ́n olólùfẹ́ yín káàkiri àgbáńlá yẹn. aago mi 080 35 81 85
86 234 23480 3581 8586. ẹ ṣé bàbá ẹ bá mi dágbére fún àwọn olólùfẹ́ yín káàkiri àgbáńlá yín pé ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáyé, ẹ ṣé o, ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀, àátúnpàdé ayọ̀ agbára Ọlọ́run. ẹ ṣeun bàbá mi, kò ní bàjẹ́ sá. Bàbá wa nìyẹn AKin Atoki tí wọ́n jẹ́ Elegbe fún bàbá wa Nigbakanri fún Chief Commander Ebenezer Obey. Ọ̀rọ̀ yẹn pọ̀ ẹni bàbá ṣe ń mú sílẹ̀ náà ìrìn àjò yẹn ìrìn àjò nípò ní àmàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin kí bàbá wà láyé ọ wà láyé ẹ ti rí bọ́ ṣe bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ níbi tó bá dé bàbá dẹ̀ sì ń ṣeré báyìí o wọ́n ń ṣeré gidigidi báyìí bàbá ṣeré fún yín kí bàbá visa wà ńlẹ̀ káàkiri àgbàlá bá ń ṣeré. Mo dúpẹ́ lọ́wọ́ Gbénga Ọmọnìtàn tájọ pélé pọ̀ pẹ̀lú sọ́dà ayé ọba ẹgbọ́n wa kọ́ wà ń bí àwọn ọlọ́tún bá mójútó bí tán bá ṣètò Jerry White bàbá wà ń bí bàbá pọ́n síbì ni kò ní bàjẹ́ bàbá mi pẹ̀lú bàbá wa chairman wa Sunday Folówó Ṣẹlẹ̀ ẹ̀wọ̀n náà wà ń bí agbo fàájì kan là wà ń bí so àwọn tiwa kan ń lọ ń bọ̀ ẹ má bínú tó bá yẹ kí bóyá ẹ̀ ń retí ẹ má bínú iṣẹ́ wa yìí náà níbi tá káàbámọ̀ lélẹ̀ àdẹ̀sáré gbọ́dọ̀ bá wa mọ́ bí kalẹ̀ yanjú ẹ̀ fẹ́yìn lólùfẹ́ náà ètò agbagba lélẹ̀ nǹkan náà bàbá wa tún bá sì fọ̀rọ̀ wéré lè kò ní bàjẹ́ mọ́ mọ́yà àbúrò yìí náà ní ìjíròrò yìí là á gbogbo yín káàkiri ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.